akọ́tòrọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè yorùbá lẹ́kùnrẹ́rẹ́ ní ìbámu pẹ̀lú ètò ìdàgbàsókè orílẹ̀-èdè NDP bẹ̀rẹ̀ láti ọdún 2021 sí 2025 láti dáàbò bo àyíká fún ìran ọjọ́ iwájú láti dín ìṣẹ́ àti òṣì kù láti mú ìdàgbàsókè bá ìgbé ayé àwọn tó ń gbé agbègbè Igbó Ọba. Ìjọba àpapọ̀ ti fún àwọn ènìyàn tó lé ní 200 ní agbára wọ́n ti ró wọn lágbára àwọn tó ń gbé ní agbègbè 11 ní ìpínlẹ̀ Ògùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Lórí ohun tí a lè ṣe láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn onígbá méjì ní ìpínlẹ̀ Ògùn, alábòójútó ètò ìlera oníṣègùn Tómi Kòkà ṣàkíyèsí pé àwọn ibùdó ìtọ́jú pàjáwìrì ni wọ́n ti gbé kalẹ̀ káàkiri ìpínlẹ̀ yìí. Oníṣègùn Kòkà tọ́ka sí pé jíjẹ àti mímu oúnjẹ àti omi tí ó ní ìdọ̀tí àti àìnímọ́tótó wà lára ohun tó lè mú àrùn náà wá. Ó fi yé ni pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti ń sa gbogbo ipá rẹ̀ láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn náà, léyìí tí ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ tó ń dènà ìtànkálẹ̀ àrùn ní orílẹ̀-èdè Nàìjíríà ń pèsè ìrànlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ ìlera. Àwọn adarí ẹ̀ka ìjọba yòókù ní ìpínlẹ̀ Ògùn panupọ̀ pé dídẹ́kun ṣíṣe ìgbọ̀nsẹ̀ àti ìdọ̀tí síta gbangba yóò dẹ́kun ìtànkálẹ̀ àrùn onígbá méjì ní ìpínlẹ̀ yìí. Pẹ̀lú ètò láti ní ìmọ̀ kíkún nípa iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Adéọlá Odùtọ́lá Elementary School ṣe àbẹ̀wò sí ilé-iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Akọ̀ròyìn wa Zainab Ọpẹ́níyì jábọ̀ ìròyìn wípé àbẹ̀wò náà pèsè ìmọ̀ kíkún pẹ̀lú ìrírí nínú ìgbóhùnsáfẹ́fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ni àwọn akẹ́kọ̀ọ́ tó tó 100 níye fi wọlé nígbà tí àwọn òṣìṣẹ́ láti oríṣiríṣi ẹ̀ka gbà wọ́n wọlé sínú ọgbà. Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Gbádéyan, ẹni tí ó ń darí àwọn akẹ́kọ̀ọ́ náà, ṣàlàyé ní kíkún bí iṣẹ́ ṣe ń lọ ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́. Onímọ̀ ẹ̀rọ Ọ̀gbẹ́ni Olúwaṣínà Àjùwọ̀n sọ fún àwọn akẹ́kọ̀ọ́ náà bí iṣẹ́ ṣe ń lọ ní ìyàrá ẹ̀rọ àti ìyàrá ìṣàkóso. Ọ̀gbẹ́ni Anthony Gandonu láti ẹ̀ka ìròyìn fún wọn ní ìmọ̀ nípa àkójọ ìròyìn àti bí ó ṣe di ohun tí wọ́n ń gbọ́ tàbí gbé jáde. Àwọn akẹ́kọ̀ọ́ náà fi ìdùnnú sọ ìrírí wọn. Arábìnrin Sanusi Olúwafẹ́mi, ọ̀kan lára olùkọ́ tó tẹ̀lé àwọn akẹ́kọ̀ọ́ náà wá, sọ àǹfààní tó wà fún àbẹ̀wò náà tó tayọ ìmọ̀ ìyàrá ìkẹ́kọ̀ọ́. Ó tún rọ àwọn òbí àti alágbàtọ́ láti má fi irú ẹ̀tọ́ yìí dùn ọmọ nígbà tí irú àǹfààní báyìí bá wáyé. Tayọ̀tayọ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ náà fi padà pẹ̀lú ìrírí mánigbàgbé àti ìmọ̀ kíkún nípa ilé-iṣẹ́ náà. Kò dín ní ènìyàn 25 tí wọ́n fúnra sí pé wọ́n ní àrùn oníbà méjì ìyẹn kọ́lẹ́rà ni wọ́n ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó pa ẹnìkan. Ìjọba ìpínlẹ̀ Ògùn sọ pé oríṣiríṣi ọ̀nà ni àwọn yóò gbà láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn náà pẹ̀lú àtìlẹ́yìn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Hakeem Jimoh lóníròyìn tó jábọ̀ ìròyìn. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ohun tí a lè ṣe láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn onígbá méjì ní ìpínlẹ̀ Ògùn, alábòójútó ètò ìlera oníṣègùn Tómi Kòkà ṣàkíyèsí pé àwọn ibùdó ìtọ́jú pàjáwìrì ni wọ́n ti gbé kalẹ̀ káàkiri ìpínlẹ̀ yìí. Oníṣègùn Kòkà tọ́ka sí pé jíjẹ àti mímu oúnjẹ àti omi tí ó ní ìdọ̀tí àti àìnímọ́tótó ara wà lára ohun tó lè mú àrùn náà wá. Ó fi yé ni pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti ń sa gbogbo ipá rẹ̀ láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn náà, léyìí tí ìjọba àpapọ̀ nípasẹ̀ àjọ tó ń dènà ìtànkálẹ̀ àrùn ní orílẹ̀-èdè Nàìjíríà ń pèsè ìrànlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ ìlera. Àwọn adarí ẹ̀ka ìjọba yòókù ní ìpínlẹ̀ Ògùn panupọ̀ pé dídẹ́kun ṣíṣe ìgbọ̀nsẹ̀ àti ìdọ̀tí síta gbangba yóò dẹ́kun ìtànkálẹ̀ àrùn onígbá méjì ní ìpínlẹ̀ yìí. Ní ìbámu pẹ̀lú ètò ìdàgbàsókè orílẹ̀-èdè ìyẹn NDP bẹ̀rẹ̀ láti ọdún 2021 sí 2025
láti dáàbòbò àyíká fún ìran ọjọ́ iwájú, láti dín ìṣẹ́ àti òṣì kù àti láti mú ìdàgbàsókè bá ìgbé ayé àwọn tó ń gbé agbègbè Igbó Ọba. Ìjọba àpapọ̀ ti fún àwọn ènìyàn tó lé ní 200 ní agbára. Wọ́n ti ró wọn lágbára láti àwọn tó ń gbé ní agbègbè 11 ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Anthony Gandoni lóníròyìn tó bá wọn wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Bí ọba ṣe gbójúlé ohun àmúlò àdáyébá fún ọ̀nà ìjẹ ìmu wọn tí kò sì tó fún ìgbé ayé wọn, èyí tó ń mú wàhálà bá ètò àyíká tó sì mú kí wọ́n pàdánù àwọn ohun àdáyébá. Láti dẹ́kun ìwà ìbàjẹ́ yìí, ìjọba àpapọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ UNESCO ṣètò ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ méjì láti pèsè ààyè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn aráàlú tí wọ́n yàn ní agbègbè Igbó Ọba, ọmọ Biosphere Reserve lórí ọ̀nà àbáyọ. Àwọn olùkópa pẹ̀lú olórí UNESCO àti aṣojú sí orílẹ̀-èdè Nàìjíríà Dókítà Abdulrahman Diallo, ẹni tí wọ́n ṣojú fún, tọ́ka sí pé ìdánilẹ́kọ̀ọ́ náà ṣe pàtàkì fún àwọn olùkópa láti jíròrò lórí ọ̀nà àti gbógun ti ìṣẹ́ àti láti mú ọrọ̀ lékún ní agbègbè náà àti láti dáàbò bo Igbó Ọba. Nígbà tí àwọn tó jàǹfààní ètò yìí ń gbóríyìn fún àwọn elétò fún irú ìdánilẹ́kọ̀ọ́ náà, wọ́n sọ wípé tí wọ́n bá ṣàmúlò ètò náà dáradára, kò kàn ní dín òṣì àti ìṣẹ́ kù nìkan, yóò tún dáàbò bo àwọn agbègbè náà. Ẹgbẹ́ àwọn ọmọ ilé-ìwé Igbó Ọba, ọmọ Biosphere Reserve náà dá wọn lára yá pẹ̀lú eré láti dá àwọn aráàlú lẹ́kọ̀ọ́ pàtàkì dídáàbòbò ètò àyíká. Àwọn tó lé ní 300 olùkópa tí wọ́n yàn láti agbègbè 11 láàrin Igbó Ọba, ọmọ Biosphere Reserve ni wọ́n jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ náà. Níbí ni a ti máa mẹ́rin dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. Ẹ má gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò orúkọ tèmi. Ó dàárọ̀.